Ọlọ́run pẹ̀lú ahọ́n àwọn bàbá mi níkàlẹ̀ àwọn àfáà mi ẹnìkan ò mọbi tí ó dákẹ́ sí o ẹnìkan ò mọbi tí ó mímí gbẹ̀yìn sí má mí sí bí ẹjọ́ wẹ́wẹ́ ẹnìkan ò mọbi tí ó dálẹ̀ sí níbi ẹjọ́ burúkú tó ti mọ́ ọlá láti lé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fáwọn mùsùlùmí pé ẹ dákẹ́ á sì tú lè là tí ọ̀bẹ kọ mú àwọn Christian bó tilẹ̀ wù kí wọ́n pọ̀ tó kún ó tó millions tó nínú church ẹnìkan tí ó pariwo kan tí ó rojọ́ kan ò sí agbóngbàtà àbá ń sí ìyàwó àbítà ń kó mọ́ àbítà ń sílé a má bí òkú tẹ́nìkan ọmọ bí tẹ́yìn ó kú sí wọ́n pè ọkùnrin kan ní gasadul amwat òun máa wẹ òkú ní ìntòhun dún ní máláyé rẹ̀ ní pé kó máa wẹ òkú ìntòhun fi ń ṣiṣẹ́ nìyẹn gasadul amwat gbogbo ayé sì mọ̀ pé wẹ̀kú ni àmọ́ kì í gbowó ìntí máa gbà ní wípé gbogbo ẹni ó bá ti kú ìntí ń bá ń bẹ lára rẹ̀ aṣọ ní ń bẹ lára ẹni owó ní ń bẹ níbi àpò aṣọ rẹ̀ ní gbogbo tí ń bẹ lára ẹni tó kú ní kí kó tó wẹ̀ wọ́n gbogbo tí ń bẹ lára rẹ̀ òun lòun máa gbà ní ó jẹ́ èrè ń jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ tó ṣe mọ́ gasadul amwat mákẹ́wó púpọ̀ tọ̀ yíbù àwọn tá kéwú fún ni wọ́n rojọ́ yìí má kéwú púpọ̀ gasadul amwat gbogbo ayé sì mọ̀ pé bẹ́yàn bá ti kú ẹ lọ pé ó mọ òkú ẹ̀ àmọ́ tí ń bẹ lára òkú títí ẹnìkan ní ọjẹ́ kò ní jẹ́ tẹlòmíì àwọn kan wá pé bíríkótó àwọn mẹ́ta wọ́n ní owó nínú ìlú yẹn Sheikh Musa wọ́n wá ní gasadul amwati yìí àti ẹ̀yẹ̀yẹ rẹ̀ àdójútì yìí ó ṣe já sí wípé aṣọ tí ń bá ń bẹ lẹ́yìn ara òkú àti tí ń bẹ ní ara òkú ni òun máa ń gbà kì í gbowó kì í gbà nǹkankan èyí tó wá lówó jù nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó wá ní ẹjẹ́ mi ò dọ́gbọ́n pé òun kú tóun bá dọ́gbọ́n pé òun kú ẹgbẹ́hùn sínú ilé kan tẹ́ ẹ bá gbẹ́hùn sínú ilé yìí owó kó gold owó kó owó kó àìmọye nǹkan sí àpò ẹ wá ànáọ̀sì ẹ lọ sọ fún gasadul amwat ẹni tí mo wẹ̀ kú ẹ̀ póhùn ti kú o sẹ́ẹ̀rí tó bá ti wọlé ẹ̀yin tí ẹ wà ń ta méjèèjì wọn ni ẹ̀yin náà wọlé tẹ̀lé káwá dójú tì í ẹni tọ́lọ́hun ò dójú tì ẹ̀dá kan ò lè bẹ́ ẹni tọ́lọ́hun ò pálẹ́kún ẹ̀dá kan ò lè pálẹ́kún ẹni tọ́lọ́hun ò yẹ̀yẹ́ rẹ̀ ẹ̀dá kan ò lè yẹ̀yẹ́ ẹ pariwo Allahu akbar kọ́ láti bọ̀ tán gasadul amwat wọ́n lọ sọ fún elágbájá kú ó sì débi tí máa dé ó sì wọnú wọn ní yàrá yìí náà ni ó sì wọ bẹ̀ bó ti wọ bẹ̀ nígbàtí ó ro tọ̀hún ọba mi tó tóbi tí ò sí ti tóbi tó tó ẹni tó lóhun ọyẹ̀yẹ̀ èèyàn bọ́lọ̀ ń fẹ́ ọlọ́ni rẹ̀ àṣàrá ìlú ńgbò ti rokú rọra rẹ̀ òun ni kó sì máa bọ̀ wá sọ́dọ̀ àwọn ọlọ́ wọ́n bọ̀ tọ̀ yíbù tòun débẹ̀ ní ń palẹ̀ mọ́ ó bọ́ aṣọ rẹ̀ ó kó gbogbo góòlì ó kó owó ó palẹ̀ mọ́ rẹ̀ sẹ́gbẹ́ kan àwọn méjì tí wọ́n fẹ́ yẹ̀yẹ́ èèyàn tí wọ́n fẹ́ dójú tì í àwọn bẹ́ńtà wọ́n retí pé kí gasadul amwat ẹni tí ń bẹ nínú kó pariwo kó kí àwọn wọlé ó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa wẹ̀
òun fẹ́ ṣiṣẹ́ tiẹ̀ ńgbà lọ wákàtí kan wákàtí méjì làwọn tó ń bá já wọlé kí ni ṣẹlẹ̀ ńgbà tí wọ́n wọlé wọ́n bá pé ìkẹta wọn táwọn jọ fẹ́ yẹ̀yẹ́ yẹn wọ́n ní kọ́lọ̀ ti yẹ̀yẹ́ rẹ̀ pẹ̀lú ikú la fi ṣeré báyìí ibi òkú náà láwa láyágele báyìí ibi òkú náà láwọ́ gbogbo ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kódà ẹlòmíì tún kojú wáyà yìí àwa sọ ikú asọ́ọ̀dì àkàrà àti búrẹ́dì àbẹ̀rù Ọlọ́run mọ́ ó sì yẹ kó dá gbogbo wa lójú dáńgájíá pé ńjọkàn gbogbo kọ rẹ àti bó ti jẹ́ àti bó ti tó ó dòkú ẹnu ọkọ rẹ ó fẹ́lẹ́ lẹ́nu àwọn èèyàn tó ní jẹ́ bó ti yẹ òun. èmi ò ní wáàsí tí mo fẹ́ ṣe wájú àwọn bàbá mi àmọ́ bàbá mi fẹ́ wo bó ní tí máa ṣe ń ta tẹ́ bá rí bá àti máa ṣe ń ta bá àti máa ṣe ń ta àwọn kọ́kọ́rọ́ wa náà ni wọ́n jòkó ẹ̀ tápàsì ni wá okùnkùn kaaba àtàyàmíhún bí náà bá tọ́ gbàdó yọ sọ tẹnu ẹ̀ ẹ̀yọ àtàrẹ kan tó ní kí wọ́n gbé òun sẹ́nu ọlọ́ni yọ parẹ́ mọ́ lọ́la ni mbọ́ kéwúlẹ̀ gbogbo wa mo fẹ́ ká sórí ire lónìí ni ká sì rí àlùbáríkà yanjú lọlé ẹnìkan ọmọgbà tó wọ́n lọ ẹnìkan ọmọgbà tó wọ́n dálẹ̀ àwọn bàbá wa wọ́n ní káké àwọn kan ní káké alùkùránì onídìí alùkùránì wọ́n ní kùránì táwọn èèyàn máa ké tí wọ́n tún máa ṣépè àwọn kùránì tó wọ́n máa sí láwẹ́wà ẹ̀ bí kúrú aláwọ̀ mẹ́ta ló bá dá fókù ẹ máa ké bí múlíkù ló bá dá fókù ẹ máa ké ládàárí ó tètè bókù ju kẹ́kẹ́ odidi alùkùránì táwọn èèyàn máa wí ikú wì lọ èyí ò jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì gbogbo bí a bá sì ti ráwọn aṣáájú ẹja máa mọ̀ páṣáájú ló dé yìí gbogbo ọmọ kéékèèké tí máa ń ti àyà síta àbí tí ń lu wájú tọ́lọ́hun ò sì pé ó lẹ́nu iwájú ó padà bára rẹ ní lẹ́yìn tó ní lè déwájú wọn tó fi kú ni ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká ṣe wọ̀ kullu shay'in fani gbogbo tí ń bẹ òní bẹ mọ́ kullu shay'in fani gbogbo mo lè gùnkè mo lè sọ kò ní sẹ́mọ́njọ́ kan la ilaha illallah mẹ́ta láwí nísìn mọ́ máa wùí fi mọ́tò rọ́wọ́ àsìfẹ́mi náà mi ọmọ kéwú tó tún rọ́wọ́